Ṣọlá pé kí ni mò ń gbọ́ yẹn náà? Kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ o. Kí ni mò ń gbọ́ yẹn náà? Ọlọ́run ní jẹ́ kán pa ẹ́ fún wa báyìí Ṣọlá pé wọ́n ní ìwọ kọ́ ló ní vintage tó ń polówó. Nígbà kan bá P1 polówó ẹ̀ ni wípé commission, you are based on commission. Ó mà lágbára báyìí o. Ọ̀rọ̀ ẹ̀ máa wá tójú súyàn báyìí o. Wọ́n ní ìwọ kọ́ ló ní. Ọkọ mi wá gbẹ́nu sí Mike. Ṣé na your own àbí no be your own? Torí kí gbogbo ẹ̀ kó tó tún di yam pepper skata. Torí èmi náà sọ bẹ́ẹ̀ pé which is very very unusual. Ní pé wàá polówó ilẹ̀ ò ní síbẹ̀ ò ní débẹ̀ ò ní ṣẹ̀mọ̀ ṣùtù kan. Aṣáàrí bó ṣe polówó California kó tó di pé ìjọba àgbà lọ́wọ́ ẹ̀. Wàá polówó ilẹ̀ ò wà ní síbẹ̀ ò ní lọ ṣe content bọ̀ dálà tí ò ní gu caterpillar bó ṣe wá ń gu caterpillar yẹn. Ó yá ọkọ mi jọ̀wọ́ ẹ̀sìn báwo ló tún ṣe jẹ́ torí Ọlọ́run ìgbà wo ló di agent síbí ẹ̀yin lẹ̀ ń káta wọlé tolúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ lọ́dọ̀ yín kò sẹ́nibọ̀dì tó ní bíi tiyín ìjọ wo ló tún wá di agent tó tún báyọ̀ polówó wọ́n bá lágbára báyìí o ọlọ ṣé gbogbo ọ̀rọ̀ burúkú tó ń sọ ṣé ìṣègbè ti ń ṣẹmọ ẹ lórí báyìí ìwọ ọmọbìnrin ṣé gbogbo ó ti sọ gbogbo ẹ̀ nù ó ti ń ta tánú rubber small wọ́n ti ń ta kinní kan wọ́n wá reduce it to nothing. Mo sọ pé ibi tó ti kọ́kọ́ ní problem tó ti ń wò kó dàbẹ́ ni pé wàhálà ti fẹ́ máa wà ní ibi tó ti ń lu gbàǹjo lórí aṣọ everyday ló ń ṣe discount 50% discount èlò gan ló raṣọ òun tó máa sọ pé òun ṣe 50% discount níbi tó tún ti lọ ṣọ́ọ̀bù l'Àbújá tó ní gbogbo nǹkan tó wà ní ṣọ́ọ̀bù yìí ti ná. I have left Abuja. I don't have any property. All my property I've let go. Ọmọbìnrin olórí burúkú ló sọ pé kó máa jànà kó máa ní dáa fún ọ. Ṣé orí irú Adébíyìnpé yẹn kò ní yẹ Adébíyìnpé ibi tó bá dé ibẹ̀ yẹn máa tú ni. Ìlú yẹn ò ní túbà kò ní túṣe onígbà tó bá pàdánù. Because nígbà tó ti kù wọ́ nìkan gbogbo wọn ló sá fún ẹ sìn o. Gbogbo àwọn tó ń kí ẹ lọ́wọ́ tó ń kó this is how wọ́n máa yọ ẹ lẹ̀ wọ́n sì rí tèrè tó they are seeing all these things. Àtẹnujẹ táwọn wèrè yẹn fẹ́ ṣe àtàṣọ àlòkù tó máa kó fún Z-Dog kò ní jẹ́ kó bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀. This is not about hating. From èèyàn tó ní ilẹ̀ tiẹ̀ tó ń tà ìjọba gbà kàtẹ̀sọ́ pé òkè ìjọba mọ́dẹ má já àtẹ̀gbọ́n yẹn. But èwo tó wà ní kó wá lọ di agent fún another company bí pé kó lọ máa ṣiṣẹ́ fún ìbílẹ̀ ìsìn ajé mi o ẹ̀sìn dé mo lọ pààrọ̀ jíngù àárí ẹ lórí ilẹ̀ ó yẹ lọ sórí ilẹ̀ tó ń tà ó fi bẹ̀ hàn wá àtẹ̀kì mọ location náà obviously but at least àtẹ̀sí máa rí nǹkan kan àtẹ̀sí máa ríṣẹ́ tó ń ṣe bó ṣe ń ṣiṣẹ́ ibo náà báṣẹ́ dé ibo ló fẹ́ wọ̀n àárín nǹkan kan because it is now so obvious pé you are just based on 10% commission bí contract worker you are not a contract worker ìwọ mo nílé ọlọ́nà Lizzy kò dáa Lizzy kò dáa ṣé ilé ayé ló ń gbé yìí ṣé ilé ayé ló àwọn tàdé ń sọ̀rọ̀ ló máa sọ pé àwọn tó ń sọ̀rọ̀ yẹn wọ́n fẹ́ bà tẹ́ jẹ́ ni no this is not ìgbà wo ni láti gan ò ní sálọ níbi tó dé yìí ìgbà wo ni láti ò ní sálọ kí ló ṣe mall kí ló ṣe ilẹ̀ tó ń tà kí ló ṣaṣọ kí ló ṣe cream kí ló ṣe gold kí ló ṣe everything ojú wa bàtà shoe and bag gbogbo ẹ̀ ó dẹ̀ run ó wá di èèyàn tó ń jókòó tó ń analyse dẹ́sí ó mọ̀ pé ayé ẹ̀ ti bàjẹ́ ibùgbọ́n fracas gan tá à ń ṣe gan
jẹ́ sọ kíní kan fún ẹ Lizzy fracas tá à ń ṣe yàtọ̀ sí pé mọ̀mọ́ àwọn ewúrẹ́ mọ̀mọ́ tẹ́bi ń pa mọ̀mọ́ náà bó ṣe máa fẹnu jẹ́ ẹran sáwọ́ òun lòún kọ́kọ́ ṣe kíní mọ̀mọ́ kọ́ ló lọ́n sẹ́tù jà lórí fracas lórí TikTok yàtọ̀ sí pé bí ló pa mọ̀mọ́ lórí TikTok èèyàn mélòó ló rí tó ń ṣe fracas tó lọ ń dá sọ́rọ̀ TikTok tó lọ ń dá sọ́rọ̀ TikTok tó wà lọ pàtó òbò sí àwọn tó ń nǹkan tó bá wù ara tó bá èèyàn ti feel pé àwọn ọmọdé ní TikTok wà fún ẹ jẹ́ kó ṣe bó ṣe wù wọ́n ó wá reduce ẹ tó jẹ́ pé any small thing ó wá ń ṣe ó wá di fracas TikTok fracas ọlọ́run lẹ́yìn tẹ́ ẹ gánú ayé nǹkan tó ń ṣe pẹ̀lú Jídẹ̀s àti mọ́mà yẹn àwa gan kí ló kàn wá a lè ṣe é mo ń béèrè pé ṣé wọ́n ṣe ń jà ní tó ṣe ń rí wọ́n sì pé torí pé Ìyábọ̀ Òjó olóyàn kan Lizzy jọ ronú jọ ìgbésí ayé kọ́ leléyìí kí ló kù no what is your retirement plan ṣé o mọ̀ pé gbogbo ìgbà tó ti ń tọwọ́ bọ reserve ṣé mọ̀ pé mò ń pariwo gbogbo ẹ̀ pé ọmọ yìí ti ń tọwọ́ bọ reserve kò sí reserve mọ́ wọn sí báyìí gbogbo nǹkan ti ṣe kí ni ó ti seize content creation ló fi wá ń jẹun àti 10% commission wọ́n wá bèèzì ẹ̀ ọlọ́run àpadà sí aburú má má jẹ́ kí n rí láyé mi wọ́n wá bèèzì ẹ̀ lórí 10% commission bíi contract worker abájọ tó ò lè fi débẹ̀ o ti change jingle the first thing tó máa kọ́kọ́ ṣe ibẹ̀ ló máa kọ́kọ́ in fact kó tẹ̀ tó ṣe jingle gan ni o máa ti kọ́kọ́ ṣe fídíò ilẹ̀ ṣe gbogbo ẹ̀ o dẹ̀ ń bá oníṣẹ́ ṣe o wá déèyàn tó ń bó oníṣẹ́ ṣe Lizzy ìwọ tó ń talẹ̀ tó ń ta per square meter tẹ́lẹ̀ o wá di èèyàn tó jẹ́ pé I will refer you to the owner I will refer you middleman ó wá di middleman àwọn tó bẹ́ẹ̀ndì iṣẹ́ yìí Lizzy àwọn tó bẹ́ẹ̀ndì iṣẹ́ yìí nǹkan tó ń ṣe ń sìn Ìyábọ̀ ò ní nǹkan kan òun kọ́ ló ti wà into properties ǹsí bó ṣe ń wọnú ẹ̀ ní wọ́n kúrò kò sí nǹkan kan tó fẹ́ rí ṣe mo máa ń sọ kíní kan fún ẹ pé ṣorí nǹkan ẹyọ kan tó gbọ́dọ̀ bàjẹ́ nílé ayé yìí ní orúkọ ẹ you think your name just come on a platter of gold it doesn't matter ṣorí orúkọ ẹ gangan ní òun gangan lọ́jà tó ń tà as a business owner orúkọ ẹ ò gbọ́dọ̀ bàjẹ́ but ìwọ tó máa ń sọ pé o smart ó máa ń ṣọ́ọ̀kì mi bó ṣe wà daft enough tó jẹ́ kí orúkọ ẹ bàjẹ́ tó tó yẹn pẹ̀lú ẹnu ara ẹ torí pé o fẹ́ dóko ṣé láti wá wọ́ọ̀tì ẹ̀ sí ṣé bọ̀dà láti wọ́ọ̀tì ẹ̀ dàbí ti dání ó mú rírí Ìkòròdú kọ́ ló ti lọ mú bọ̀dà láti tẹ́lẹ̀ kò ní nǹkan kan òun náà ti sọ ayé ẹ̀ di èèyàn tí ò ní nǹkan kan because òun ò ní nǹkan kan òun náà ti sọ ayé ẹ̀ di ayé èèyàn tí ò ní nǹkan kan. I keep asking myself kí ni ẹ àwọn bàbá tó lọ bá bàbá èèyàn tó lọ bá ibi tó ti lọ ṣiṣẹ́ wọ́n ní kó má dákẹ́ wẹ́nà sórí tó bá fẹ́ bà tèèyàn jẹ́ babaláwo ò ní sọ fún ẹ pé tán bá sọ fún ẹ pé ogun tó ń jà ẹ ní ò ní padà wá mọ́ náà bàbá sọ fún ẹ pé máa ṣe irú nǹkan báyìí sódà wá máa padà wọ́n ti mọ̀ pé the more tó bá fi ń jáde tó ń sọ̀rọ̀ tó ń ṣépè fáwọn èèyàn the more láyé ẹ̀ ní nǹkan ẹ máa dojúrú the more làwọn èèyàn máa sá fún ẹ the more lórúkọ ẹ máa bàjẹ́ tọ́nà ẹ máa dojúrú tọ́jà ò ní tá wàràwàrà mọ́ àwọn tó sọ pé kó máa jà lọ. wọ́n ti mọ̀ pé the more ni ok ìwọ tó ń ṣe business tó bẹ̀rẹ̀ sí ń ṣépè pọ̀ ọmọ máa kú ta ló máa rajà lọ́wọ́ ẹ kò sí náà àwọn aláwo yẹn dẹ̀ ti mọ̀ àbí wherever it is that you went to go and meet kì í má sọ pé àwọn aláwo wọ́n dẹ̀ ti mọ̀ wípé tọ́nà ẹ̀ bá dàrú ó máa padà wá
tíṣẹ́ ò bá lọ déédéé ó máa padà of course wọ́n máa gbé nǹkan tó máa sìn lé ẹ lọ́wọ́ ọmọbìnrin wọ́n máa gbé nǹkan tó máa sìn lé ẹ lọ́wọ́ sódà wàá máa padà wá tó bá sọ pé má bá anybody jà fèsì business ẹ máa lọ dáadáa náà ó ní padà lọ babaláwo fẹ́ jẹun ni wọ́n máa gbé nǹkan tó máa sìn lé wọ́n ní kó máa jà kiri kó máa jà lọ ó dẹ̀ ti jàjàjà ó ti ṣògónù sọ gbogbo nǹkan tó fi ògùn ilé ayé ẹ̀ kó jọ ó sọnù sórí Lizzy ibi tó o ti gọ̀ ní pé tó bá mọ̀ pé fracas owó ẹ̀ ń ṣe ìwọ kọ́ ló máa ṣe you will pay a blogger wàá dẹ̀ groom ẹ̀ kó máa ṣe fracas wàá dẹ̀ máa cash owó ẹ̀ out àìmọye èèyàn tó jẹ́ pé wọ́n sanwó tí bá fẹ́ ní student lẹ́nìí àwọn kan email mi pé àṣàwọn lè jẹ́ student mo ní rárá mi ì tí ì ní di student èlò ló máa cost gba student kan máa ṣe fracas wà dé máa gbowó wà monetize page ló bá tán bò torí pé o fẹ́ rojọ́ o rò pọ̀ ọ̀rọ̀ wà lẹ́nu ẹ̀ o dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ tó wà lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ tó máa bà tiẹ̀ jẹ́ ni o mọ̀ pé ó máa cross line o kàn rò pé kí ìkan sọ̀rọ̀ ṣàkàṣàkà nítorí pé owó ti wà lọ́wọ́ mi o mọ̀ pé ọ̀rọ̀ yẹn báwo lowó ṣe dọ́wọ́ ẹ̀ náà àwọn èèyàn náà ni people invest in you but the more you open your mouth tó bá dẹ̀ ti gbọ́ pé ṣé bí ọpọlọ obìnrin yìí ṣe rí ni torí nǹkan tó bá wà lọ́pọlọ ẹ̀ ló máa sọ jáde bẹ́ẹ̀ ni they will stop investing wọ́n máa sọ pé kí ló ṣe that is just the simple kini they will stop investing pé èèyàn tó ń ṣépè pọ̀ ọmọ kékeré máa kú kí mo fẹ́ ọlọ́run má jẹ́ raṣọ ìpè níbi mo ń sọ fún ẹ pé ajé máa ń sá fún yàn tó bá wà nù ilé ajé ibi tó ti ń tajà tó ń ṣépè burúkú bẹ́yìn gbogbo ọjà yẹn máa run ni mi ò mọ bí tó ti rò pé ó ti lọ ṣògùn àwọn nǹkan kan wà tó yẹ kán jẹ́ kó yé ẹ ilẹ̀ tó ń tà tó ń ṣépè pé yàn kan máa kú ó wà lórí ilẹ̀ tó ń tà hey ọmọbìnrin yìí ó ti ṣe rẹ̀ òun taṣọ ní ibi ṣọ́ọ̀bù tó ti ń taṣọ tọ́jà ajé ẹ̀ wà òun ṣépè burúkú ó mọ̀ pé ajé ò ní fi bẹ̀yẹn ṣe bùgbé ni wọ́n ṣé o kàn rò pé business ó kàn bọ́ síyàn lọ́wọ́ ni rárá o business is spiritual I swear àwọn nǹkan kan wà kò ní ìdí kó ta mi sílẹ̀ kó rí nǹkan mọ́lẹ̀ àwọn nǹkan kan wà ò gbọ́dọ̀ máa ṣe níbi tó ti ń tajà ṣòwò wá rí rẹ́dàràdá tó kó rẹ̀ sí ẹjọ́ wẹ́wẹ́ orí burúkú tó ń rò kiri kò tiẹ̀ wá bá kádàrá ẹ̀ mu àwọn ò ní ìdí àti ṣàwò àbí láti jẹ́ pásítọ̀ àbí láti ríran àbí láti jẹ́ wòlíì ká tó mọ ogun tó ń ṣe kò bá ṣẹ̀dá ẹ̀ mu ó kàn ń fagídí ṣe é ni torí ẹ̀ ní gbogbo ọ̀nà ẹ̀ fi wá ń dojúrú tó ń dojúrú. You are not a person you make more when you zip your mouth and you face your business ẹlẹ́dàá ẹ̀ ò gbariwo ó kàn ń fagídí ṣe kán lè rí ẹ kán lè sọ pé òun sọ̀rọ̀ ó fẹ́ káwọn èèyàn bẹ̀rù ẹ̀ ó rò pé ẹnu ò ṣe bó o ṣe ṣépè tó gbé pè wọnú fracas ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ pọ̀ láwọn èèyàn bẹ̀rù ẹ̀ nísìnyí ta ló bẹ̀rù ẹ̀ àtẹ̀pẹ́ ẹ mọ́ bó ṣe ń wọ̀n fún ọ náà ṣe ń wọ̀n fún ẹ ní bílíọ̀nù fòdù padà tó ń wọ̀n fún láti tó ń wọ̀n fún ọmọ ẹ̀ bó ṣe ń wọ̀n fún wọn náà ń gbé ọmọ ẹ̀ jáde tó ń kọ RIP sí bó ṣe ń ṣe fún wọn tẹ́lẹ̀ náà bẹ́ẹ̀ ìwọ náà ló máa kọ́ àwọn èèyàn tó fi máa gbọ́n nísìnyí báyìí kò sí dífẹ́ǹsì ẹ̀ mọ́ gbogbo rádaràdà tó ń ṣe yẹn is as a result of stupidity. Eh? I don't understand. Ìwọ ọmọ onílé ọlọ́nà ìwọ táyé ń fẹ́ táyé wárìrì fún wọ́n ò ní ìdá ti sọ ní ojú ayé gan àwọn agan tá a sì nu Nollywood and jealous ẹ̀ ń gbà yẹn tá a bá sọ pé àwọn tó wà ní Nollywood ò mọ bó o ṣe tó ṣe ló máa ń dàbí first lady tó bá jáde báyìí àtúwò pé ṣé ọmọbìnrin Ọlọ́run dá ẹ pé owó tó wá wà lọ́wọ́ ẹ̀ we did not even hear one thing about you
kò sẹ́nibọ̀dì tó gbọ́ nǹkan ẹyọ kan pa ẹ̀rí. Ọlọ́run bá dá ẹ pé owó tún ṣe kí ni ó tún wá fi owó bùkún ẹ̀ àfìgbà tó kọlu àgbákò ọkùnrin pẹ̀lú àìní ìwà gidi. Ìyá ẹ̀ ò kọ́ ẹ, ó kọ́ ẹ gbogbo nǹkan, kò kọ́ ẹ bó ṣe ń hùwà. Ìwà ni ìyá ẹ̀ fi jẹ́ ń yà, ìwà gidi. Ṣọlá pé ó dẹ̀ fi gbogbo nǹkan tó ní ó dẹ̀ fi tàfàlà lójú ẹ̀rọ kó wọ́rí ọ̀sìjọ́. Ó rí bó ṣe ń yọ lẹ́yọ kọ̀ọ̀kan bí ìgbàlẹ̀. Ó rí báwọn warriors ṣe ń yọ tó ń yọ kúrò. Adébímpé ò ti lọ. Gbogbo wọn bó ṣe wá kọ́ náà ṣe ń lọ pé olórí burúkú mà lélẹ̀. Kò sí bó ṣe pẹ́ tó wọ́n máa ṣe kí ni, wọ́n máa fi ẹlẹ̀ náà ni. Ẹ máa pojú ara yín jẹ́ gbẹ̀yìn náà ni. Why? Because sórí nǹkan tó ń ṣe kò bá ẹlẹ́dàá tiẹ̀ mu. Tábà sọ pé ó fẹ́ bá ẹlẹ́dàá tiwọn mu. Ìwọ ń jẹ̀yà, àwọn náà ń jẹ̀yà fún nǹkan tó ń ṣe. Ilé ayé ìgan lásán gan ó sì ń jẹ̀yà tó mọ̀dí. Ó ń jẹ̀yà Ádámù àní ìfò, ó ń jẹ̀yà ogun ìdílé, ó ń jẹ̀yà ìyá bàbá ẹ̀, ìyá ẹ̀, ó ń jẹ̀yà colleagues, ó ń jẹ̀yà ilé ọkọ. Wà á tún máa fojú orí ru ogun Lizzozoo, wà á tún ru ogun tiẹ̀ sórí, wà á tún máa jẹ̀yà yẹn ilé ayé. Ọjọ́ wo ló tó fẹ́ bọ́ ń bẹ́? Wà á tún fogún orí, wà á tún máa fi ru ogun Lizzy, wà á tún máa rù kiri, wà á tún máa pín inú ìyá ẹ̀. Ó rí bó ṣe ń yọ kúrò ní. Àwọn tó wà ń bẹ torí bí wọ́n ṣe rí pé òkè àṣẹ ń faragún nǹkan tó bá ti rí pé kò sí nǹkan kan mọ́ báyìí. Sórí bí Adébímpé ṣe lo style làwọn náà ṣe máa yọsẹ̀. Àwọn kan wo Adébímpé bó ṣe lọ yẹn pé woman ìdẹ́ lọ bẹ́ẹ̀ yẹn. Lizzy ò dẹ̀ sọ̀rọ̀, èmi náà tí bá fẹ́ lọ bí mo ṣe máa ṣe náà ni. Ló bá tán. Tó bá ti wá kú ìwọ nìkan bí àwọn àtẹ̀rù ààrẹ pàǹgbà yìí. Gbogbo ayé ń bẹ́ẹ̀ sán. Ó ń ṣe flanga flongo. Wọ́n wá reduce ẹ sí agent middleman. Lizzy, middleman, I am ashamed of you. Wá ń déyàn tó ń pa 10% commission. Èèyàn tó bá tètè tà ní wọ́n máa fún commission. Mo ní tó bá yẹ pàtẹ́ èèyàn tó ṣe àbá sọ pé ibi báyìí láti fẹ́ lọ bẹ̀rẹ̀. Gbogbo èèyàn kan ló ti mú bú tó ti ṣépè fún ni. Gbogbo àwọn ìyá èèyàn kan ló ti ṣépè fún ni. So tá láti ẹ̀fẹ́ lọ kọjú sí pé ká lọ bẹ́ẹ̀ bẹ̀bẹ̀. Bóyá ayé ẹ̀ wọ́n á tẹ̀ tú ẹ sílẹ̀ díẹ̀. Ibo láti ẹ̀ mọ̀ pa ti fẹ́ bẹ̀bẹ̀. It's not a waste of time. Wípé sórí lifetime ó ti bọ́. Bóyá tó bá ti tú ayé mi wà á tú yàn. In this lifetime Ọlọ́run má ṣàjẹ́ kó parẹ́ dànù.